A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ààrẹ Bọ́lá Tinubu ti ké sí àwọn adarí lágbàáyé kí wọ́n mú ìforíjì gbèsè lọ́kùnkúndùn fún orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè tó ṣẹ̀ṣẹ̀ ń gòkè àgbà. Bákan náà ni ó ké sí àjọ United Nations kí wọ́n mú ìrẹ́pọ̀ wà láàrin ọmọ ẹgbẹ́ gẹ́gẹ́ bí ó ti wà pẹ̀lú ìlànà. Tinubu tí í ṣe alága àwọn adarí orílẹ̀-èdè ní àjọ ECOWAS ni ó pe ìpè yìí bí ó ti ń bá àwọn adarí sọ̀rọ̀ níbi ìpàdé Vanguard tó wáyé ní ìlú New York, orílẹ̀-èdè United States. Tinubu tí igbákejì rẹ̀ Ààrẹ Kashim Shettima ṣaṣojú níbi ìpàdé ọlọ́dọọdún sọ wípé orílẹ̀-èdè láti ẹkùn gúúsù kò lè ṣe àṣeyọrí gidi lórí ọrọ̀ ajé láìjẹ́ wípé wọ́n ṣe àgbéyẹ̀wò gbèsè tí wọ́n ń jẹ lọ́wọ́lọ́wọ́ kí wọ́n sì wá ojútùú sí i. Nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ láti ọ́fíìsì amúgbálẹ́gbẹ̀ẹ́ igbákejì ààrẹ Stanley Nkocha ni àwọn adarí orílẹ̀-èdè ti pe àkíyèsí àjọ United Nations sí gbèsè tí wọ́n jẹ káàkiri àgbáyé tí ó ń dí ìdàgbàsókè orílẹ̀-èdè lọ́wọ́, tí èyí sì ń fa ìfàsẹ́yìn fún ìjọba láti bá ìní àwọn ọmọ orílẹ̀-èdè rẹ̀ pàdé. Èyí ń mú ìfàsẹ́yìn bá àjọṣepọ̀ okòòwò láàrin orílẹ̀-èdè sí orílẹ̀-èdè. Bákan náà ni kò jẹ́ kí ìrètí wà fún àwọn òfin ọjọ́ ọ̀la orílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ láti ọ̀dọ̀ àwọn alámòjútó gbèsè fún ìpele àkọ́kọ́ ọdún 2024, gbèsè ilé àti ilẹ̀ òkèèrè Nàìjíríà wà ní $121.67 trillion, tí ó túmọ̀ sí $91.46 billion. Àlékún 122% bá gbèsè ilẹ̀ òkèèrè Nàìjíríà ní oṣù mẹ́fà àkọ́kọ́ ọdún 2024, tí yóò mú gbèsè wọ $139.92 billion yàtọ̀ sí $63.06 billion tí ó wà ní ọdún 2023. Wọ́n ní ìṣòro pàṣípààrọ̀ owó pakún gbèsè. Ìpínlẹ̀ Kaduna àti Èkó ló ń san gbèsè ilẹ̀ òkèèrè jùlọ external debt nítorí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan a máa béèrè fún ìrọ̀rùn lórí gbèsè sísan. Tinubu tẹ̀síwájú bí ó ti pè fún owó tí wọ́n rí ṣàjọ nídìí owó jìbìtì. Ó ní bí wọ́n bá dá owó yìí padà sí orílẹ̀-èdè tí wọ́n ti jí wọn kó, yóò ṣe àmúlò fún irúfẹ́ orílẹ̀-èdè bẹ́ẹ̀. Fún ìdí èyí, kí àjọ ilẹ̀ òkèèrè ṣe ìgbélárugẹ ìgbésẹ̀ tí yóò mú ìbáṣepọ̀ wà láti rí ọ̀nà gba ọrọ̀ tí wọ́n jí kó padà, kí wọ́n sì gbé ìgbésẹ̀ láti dènà jíjí owó ìlú pamọ́ sí ilẹ̀ òkèèrè. Àwọn adarí orílẹ̀-èdè Nàìjíríà rán àwọn adarí lágbàáyé létí wípé àjọ United Nations dúró fún ìbáṣepọ̀ tí yóò ṣe àǹfààní fún ìdàgbàsókè àti ẹ̀tọ́ ọmọnìyàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìgbìmọ̀ Àlàáfíà National Peace Committee (NPC) ti gbé ìgbésẹ̀ láti ní ìpàdé lórí ọ̀nà àbáyọ sí oríṣiríṣi ìpèníjà tó ń kojú orílẹ̀-èdè. Ìgbìmọ̀ tí adarí ológun àná, ajagun-fẹ̀yìntì Abdulsalami Abubakar ti jẹ́ alága, tí bíṣọ́ọ̀bù ìjọ Àgùdà ìpínlẹ̀ Sokoto Matthew Hassan Kukah ti jẹ́ alábòójútó ni wọ́n ti sọ wípé àwọn yóò ní ìpàdé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn lórí ìgbésẹ̀ ojútùú sí ìṣòro tó ń kojú orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde ni ìgbìmọ̀ yìí ti sọ wípé ìdìbò ọdún 2023 ní ìrètí wà wípé yóò mú àyípadà rere bá ọmọ orílẹ̀-èdè. Èyí sì ṣe àfihàn pẹ̀lú iye ènìyàn tí ó lé ní 93 mílíọ̀nù tí ó fi orúkọ sílẹ̀ nígbà ìdìbò, yàtọ̀ sí 57 mílíọ̀nù tí ó fi orúkọ sílẹ̀ nígbà ìbò ọdún 1999. Ọmọ Nàìjíríà ní ìgbàgbọ́ wípé ìbò ọdún 2023 yóò tètè gbógun ti ìṣòro tí orílẹ̀-èdè ti ń kojú, láìmọ̀ wípé késekése lọmọ orílẹ̀-èdè ń rí ní ìgbà náà. Ìṣòro yìí ló pakún ìfẹ̀hónúhàn lórí ebi tí ó wáyé láìpẹ́. Ìdí nìyí tí NPC ṣe ń gbé ìgbésẹ̀ láti ní ìpàdé ọlọ́jọ́ kan town hall meeting pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn jùlọ láti jíròrò kí wọ́n ṣe àgbéyẹ̀wò gbogbo ọ̀nà àbáyọ láti fi ṣe àtìlẹ́yìn fún ìjọba lórí ìgbésẹ̀ àti gbógun ti gbogbo ìṣòro tó ń kojú orílẹ̀-èdè. Ìgbìmọ̀ ní ìpàdé yìí yóò wáyé lọ́la ọjọ́ 26 oṣù kẹsàn-án ní NAF Conference Center, Abuja. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí.
lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) kọ àbájáde èsì ìdìbò gómìnà ọjọ́ Àbámẹ́ta tí ó wáyé ní ìpínlẹ̀ Edo, ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti ṣe ìkìlọ̀ fún ẹgbẹ́ alátakò kí wọ́n tú èrò wọn pa lórí ìpinnu wọn àti gbé ẹ̀sùn lọ ilé-ẹjọ́ nítorí yóò yọrí sí ìṣòfò owó àti àkókò. Ọjọ́ Àìkú ni àjọ elétò ìdìbò kéde Senator Monday Okpebholo, olùdíje láti ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí olúborí nínú ìdíje ipò gómìnà alágbára tí ó wáyé ní ìpínlẹ̀ Edo. Returning officer fún INEC tí í ṣe Gíwá ilé-ìwé Federal University of Technology Minna, akàwégboyè Farouk Adamu Kutta ni ó ṣe ìkéde èsì ìdìbò ní ìlú Benin, ìpínlẹ̀ Edo. Okpebholo ni ó gba ipò lọ́wọ́ gómìnà Godwin Obaseki tí yóò fi ilé Osadebe sílẹ̀ ní ọjọ́ 11 oṣù kọkànlá lẹ́yìn ìṣèjọba sáà méjì. Adarí ìròyìn fún APC Bala Ibrahim ni ó ṣe ìkìlọ̀ yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lánàá. Ọjọ́ Ajé ni PDP kọ àbájáde èsì ìdìbò tí INEC kéde bí wọ́n ti ń béèrè fún àgbéyẹ̀wò èsì ìdìbò. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn ní adelé alága PDP Umar Damagum ké sí ọmọ orílẹ̀-èdè kí wọ́n kọ èsì tí INEC kéde, bí ó ti fi kún un wípé àwọn mórí lé ilé-ẹjọ́ láti lọ gba ìbò wọn padà. Nígbà tí ó ń fèsì ní Bala ní àǹfààní wà fún ẹgbẹ́ alátakò láti kàn sí ilé-ẹjọ́. Ọ̀rọ̀ ti di èyí jẹ èyí ò jẹ, kí wọ́n lọ gbìyànjú rẹ̀ wò. Ó ní wọ́n lẹ́tọ̀ọ́ sí ilé-ẹjọ́. Èyí yóò fún àwọn láǹfààní àti dá sẹ̀ríà fún wọn pátápátá nítorí àwọn nà wọ́n nídìí ìbò, àwọn á tún nà wọ́n ní ilé-ẹjọ́. Ṣèbí kí ìdìbò tó wáyé ni wọ́n ń lérí wípé àwọn ní àtìlẹ́yìn tó pójú òṣùwọ̀n láti ọ̀dọ̀ ará ìlú láti jáwé olúborí, gbẹ̀yìngbẹ́yín ni àtìlẹ́yìn wọn já wọn kulẹ̀. Bákan náà ni ẹ̀rí tí wọ́n ní nílé-ẹjọ́ náà ṣe máa já wọn kulẹ̀. Bala ní ìjọba tiwantiwa fún olúkúlùkù ní àǹfààní àti ṣe ẹ̀sùn ní ilé-ẹjọ́, kí wọ́n tẹ̀síwájú, ibẹ̀ ni àwọn ti máa kan pósí wọn pa pátápátá. Akọ̀wé ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Edo Peter Nwadie Igbinigi ké sí PDP lánàá kí wọ́n mú ẹ̀rí jáde lórí àpọ̀jù ìbò overvoting nígbà ìdìbò àti ibi tí INEC ti ṣègbè lẹ́yìn APC. Ó ní bí èèyàn bá pàdánù nǹkan kí ó gbà wípé òun pàdánù. Ó ní ẹ̀mí ìṣọ̀kan àti ìwà pẹ̀lẹ́ kò sí láàrin ẹgbẹ́ òṣèlú PDP. Ẹnìkan ṣoṣo tí ó ní ẹ̀mí yìí láàrin wọn ni ààrẹ ìjẹta Goodluck Jonathan. Kò sí èyí tí ó ní ẹ̀rí ọkàn nínú àwọn yòókù. Ó ní wọ́n tún sọ nípa ríra ìbò tí ó ṣe wípé òun ní ìnagijẹ PDP. Ó fi kún un wípé kò sí ibi tí wọ́n ti gbúròó ìbọn tàbí já àpótí ìbò gbà tàbí kan òṣìṣẹ́ INEC lábùkù nígbà ìdìbò ọjọ́ Àbámẹ́ta. Èyí jẹ́ ètò ìdìbò tó dára jùlọ tí INEC ṣe àgbékalẹ̀ rẹ̀ lórílẹ̀-èdè. Ó ní ẹgbẹ́ òṣèlú Labour pàápàá kò lè figagbága bí a bá ń sọ nípa ìbò rírà. Àwọn kò ní ìgbàgbọ́ nínú ìbò rírà. Fún ìdí èyí, àwọn kò fi owó lọ ẹnikẹ́ni tí àwọn fi gba gbogbo ìbò ìgbèríko láwọn tí PDP ti gba ilẹ̀ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀-èdè NEMA ti sọ wípé agbègbè 10 ni ẹ̀kún omi ti gbàjọba lẹ́yìn àrọ̀rọ̀dá òjò ní ìjọba ìbílẹ̀ Shanga, ìpínlẹ̀ Kebbi. Adarí iṣẹ́ fún àjọ NEMA ní ìpínlẹ̀ Sokoto, Aliu Shehu Kafindagi ni ó ṣe àfihàn yìí nígbà tí ó darí ikọ̀ lọ ṣe àyẹ̀wò sí àwọn agbègbè tí ẹ̀kún omi ti ṣọṣẹ́ lónìí. Ó fi kún un wípé ìṣẹ̀lẹ̀ yìí ti sọ ènìyàn tí kò dín ní 2,000 di aláìnílélórí. Ìṣẹ̀lẹ̀ tí ó wáyé láàrin ọjọ́ 17 sí ọjọ́ 22 oṣù kẹsàn-án ni ó wáyé látàrí àpọ̀jù òjò àti omi tó ń ṣàn bọ̀ láti River Niger tí ó wá parapọ̀ láwọn agbègbè kọ̀ọ̀kan. Lára àwọn ìlú tí ìjàmbá yìí ti nípa jù ní ìjọba ìbílẹ̀ Shanga láti rí Kunda, Dala Maidawa, Dala Tundu, Dala Mairuwa, Ishemairuwa, Kwakaso, Komondi, Tuga, Maigani àti Gundu. Ọ̀pọ̀ àwọn wọ̀nyí ni wọ́n jẹ́ apẹja tí wọ́n ti pàdánù ọ̀pọ̀lọpọ̀ hẹ́kítà ilẹ̀ tí wọ́n fi ń dáko. Shehu Kafindagi ní gbogbo ọ̀gbìn wọn bíi ìrẹsì, àgbàdo, ọkà bàbà, ẹ̀wà àti jéró, gbogbo rẹ̀ ni ó ti ṣàn lọ pátápátá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí.
ọkùnrin bíi obìnrin Idris Okuneye tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky ti sẹ́ ẹ̀sùn wípé ó san owó àbẹ̀tẹ́lẹ̀ fún àwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC láti jọ̀wọ́ ẹ̀sùn ìtàbùkù sí owó náírà tí wọ́n fi kàn án. Ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Martins Ọ̀sẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Very Dark Man ni ó yọ̀ǹda àkàálẹ̀ ohùn rẹ̀ níbi tí ó ti ṣe ẹ̀sùn wípé Bobrisky san mílíọ̀nù 15 náírà fún ikọ̀ àjọ EFCC, ṣùgbọ́n Bobrisky sẹ́ ẹ̀sùn yìí lórí Instagram. Ó ní awúrúju ní àkàálẹ̀ ohùn wípé òun lo àsìkò òun pé nínú ọgbà ẹ̀wọ̀n. Àjọ EFCC ti wá bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀sùn yìí bí alága àjọ EFCC Ọlá Olúkóyèdé ṣe pa á láṣẹ. Nínú àtẹ̀jáde àná ni agbẹnusọ àjọ EFCC Délé Oyèwálé ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti ránṣẹ́ sí Bobrisky àti Ọ̀sẹ̀ sí ẹ̀ka iléeṣẹ́ wọn ní ìpínlẹ̀ Èkó láti lè ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn láti mọ òtítọ́ ọ̀rọ̀. Bí EFCC ṣe fi dá aráàlú lójú wípé àwọn yóò ṣe ìwádìí tó lọ́rìn, àwọn á sì fi àbájáde ìwádìí wọn tó aráàlú létí. Ṣùgbọ́n bí ìwádìí yìí bá lọ jẹ́ òtítọ́, èyí yóò mú ìtàbùkù bá ìgbìyànjú àjọ EFCC láti gbógun ti ìwà ìbàjẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.